ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé a kì í ná ba ká tún nójo a gbọ́dọ̀ máa fọwọ́ bẹnu sọ̀rọ̀ mọ́ tí ó bá ṣe ká wí fún pé kò ṣe ni. ìlú kan náà la tún lọ tá a ṣe wọ́n pẹ̀lẹ́ ń bẹ̀ pé bàbá pé káwọn náà kàn tún yọjú sórí ètò ká túmọ̀ ń pa àwọn náà tá lọ́kọ̀ ọ̀hún ló ọ̀hún àwọn náà ní baálẹ̀ Owólabí Nurudeen tán jẹ́ baálẹ̀ Ìdíyáràndà under Abẹ́òkúta North Local Government. Àwọn tó náà tún ní Social Secretary Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ ọkọ̀ọ̀lù ẹ bá ń káwọn aráalé àrò baálẹ̀. àròpẹ́ o mo kí gbogbo aráalé pátá lọ́kùnrin lóbìnrin mo kí yín aṣọ́pọ̀ ọdún láyé o. àṣẹ. ojú wa máa rọ́dún. àṣẹ. àní rí bánújẹ́ àní rí dààmú. àṣẹ. mo kí gbogbo aráalé àtọkùnrin àtọmọdé àtàgbà lápapọ̀. ṣègùn ọkọ lọ. sí àti tó bí ọdún mélòó tẹ̀ ti jẹ baálẹ̀ Ìdíyáràndà. ọdún kejì ni mo mú lọ yìí bàbá. ọdún kejì lẹ̀ ń mú lọ yìí. àmọ́ kọ yín rinlẹ̀ jù. ǹjẹ́ tí ẹ ti ní àwọn olóyè tẹ́jọ́ ń ṣèlú. mo ní olóyè mẹ́tàlá. ẹni olóyè mẹ́tàlá bẹ́ẹ̀ni sà. tẹ́jọ́ ń ṣèlú. bẹ́ẹ̀ni. níbi tá à ń sọ yìí ṣẹ́yìn ní baálẹ̀ tẹ́ kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni. èmi kọ́ ni baálẹ̀ o àkọ́kọ́ o baálẹ̀ tó ti jẹ́ ń bẹ̀ ó ti tó bíi 15. tó túmọ̀ sí pé Ìdíyáràndà tẹ́ jẹ baálẹ̀ sí kò ń ṣèlú kékeré nìyẹn. ṣèlú kékeré. àwọn bàbá yín ló ti ń jẹ baálẹ̀ ńbẹ̀ ni. nígbà ayé wàṣẹ tòjú dúdú ẹni tó bá jóló àgbàlagbà nílùú òun náà fi ń ṣe baálẹ̀ ṣùgbọ́n ṣá ńgbà tó yá ó kan bàbá tó bí bàbá tèmi tó jẹ́ Chief Tijani ní 1989 náà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gba sátífíkẹ́tì àti baálẹ̀ tán ní wíẹ́rì ló ṣe wà kan èmi ní gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrin. nínú ìran ọ̀hún nínú ìran tiyín. bẹ́ẹ̀ni tó ní sátífíkẹ́tì fún baálẹ̀ ìlú Ìdíyáràndà. bàbá ìlú yìí tá a bá wò dáadáa ìyẹn ìlú Ìdíyáràndà yìí yóò ní àwọn tó jẹ́ àwọn tá à ń pè ní àwọn community yóò ní wọn dáadáa pàápàá lábẹ́ ẹ̀ tiyín níbi ẹ̀jẹ̀ sí bóò ni àjọṣepọ̀ yín ti máa ń rí pàápàá pẹ̀lú àwọn alága tí wọ́n máa pè àwọn alága CDA torí pé àwọn baálẹ̀ kan wọ́n máa pé wọn kì í gbà tó àwọn dámì bóò ni àjọṣepọ̀ yín ti rí pẹ̀lú àwọn alága ọ̀hún. àjọṣepọ̀ wà tó dán mọ́rán láàrin mi àti àwọn community a kì í jara wa níyàn tọ́rọ̀ kan bá rúra wa lójú a máa pera wa ṣàkíyèsí pé báwo lélẹ́ ìṣèrí báwo lélẹ́ ìṣèrí àdẹ́jẹ̀kájọ fi yéra wa pé bó ṣe yẹ kó rí rè bó ṣe yẹ kó rí rè bí bàbá tọmọ làjọ ń ṣe ní pẹ̀lú àwọn alábàáṣe community wa tí mo dẹ̀ ní community 27. mélòó lẹ pẹ́ ní. 27 ogún àti méje. gbogbo àwọn alága náà sì ló jẹ́ pé wọ́n sì ń ṣe dáadáa bàbá ṣé kìí ṣe pé ẹ̀ ń fẹ́ máa bò wọ́n bákan. mi ń bò wọ́n náà fúnra ara wọn máa gbọ́ mi báyìí. kó má jẹ́ pé bóyá wọ́n ti mọ̀ pé ń bọ̀ lórí ètò gan-an wọ́n ti ń wá bá yín pé bàbá ẹ̀yà tètè yá ṣe bó ti tọ́ o ká ṣe bó ti yẹ o pé àwọn náà wọ́n máa bẹ̀rẹ̀ sí fọmọ tọ́ṣu ọmọ kàtọ́kà. kò rí bẹ́ẹ̀ bàbá ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé a kì í ná ba ká tún nójo a gbọ́dọ̀ máa fọwọ́ bẹnu sọ̀rọ̀ mọ́ tí ó bá ṣe ká wí fún pé kò ṣe ni. ibi tí ọjà ńlá wà ní Ìdíyáràndà bàbá ibi ọjà ńlá bá sì ti wà àwọn ètùtù kan wà tí wọ́n gbọ́dọ̀ máa ṣe pàápàá tí ó máa jẹ́ kọjá máa gbòòrò ojú ọ̀lẹ̀ yìí fi ń wo ìṣẹ̀ṣe lọ́dọ̀ tí yín pàápàá àwọn alálẹ̀. ètò alálẹ̀ ihun tá a gbọ́njú bá ní pé tèmi o tí mo gbọ́njú bá ní pé ìlú Ìdíyá ìṣẹ̀ṣe náà fi tẹ̀ Ṣàngó náà fi tẹ̀ bẹ̀dú látìgbà tèmi dẹ̀ ti débẹ̀ mò ń ṣe bó ṣe yẹ kí n ṣe títí kan gbogbo aráàlú ọlọ́jà